mi ò ní ọ̀wọ̀ àti àpọ́nlé kankan fún Ààrẹ Ọ̀nà Kakanfò tàbí oyè kankan tán bá jẹ lọ́yọ̀ọ́ mọ́. Oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè abẹ́ Aláàfin Ọ̀yọ́ nìkan ni. Kì í ṣe pé bóyá nígbà tí wàá jẹ Kakanfò ó ti wá dòdò ó débì ní kò débẹ̀. tún gbọ́n bí kan tó sọ wípé kì í ṣe káàárọ̀ òjíire kú ó tún òjíire bí ní jẹ́ my dear brother àìgbọ́ èdè Yorùbá ń yọ ọ́ lẹ́nu ọ̀gbọ́ Yorùbá rárá ọmọ Yorùbá rárá torí pé ò kì í ṣe Yorùbá jinlẹ̀ kò sí yàtọ̀ nínú káàárọ̀ òjíire bí àti kú ó tún òjíire bí èdè ni. ẹ kú òtútù ẹ jíire bí ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ o ṣe ẹ jíire ẹ jíire bí kí wàá ní ìyàtọ̀ àgbọ̀ ọ̀gbọ́ tẹ́ èdè Yorùbá níjà ni mo ń dálẹ̀ tó bá tásìkò tá a kọ́ lédè Yorùbá kọ́. Sọwárí ní Ọ̀yọ́ ìṣèjọba Ọ̀yọ́ ìlà ń sọ ìṣèjọba Ọ̀yọ́ nìkan ní jẹ Kakanfò kò délẹ̀ Ẹ̀gbá kò délẹ̀ Ìjẹ̀bú kí mo wí kò délẹ̀ Ìjẹ̀ṣà kò dé Èkìtì kò dé Ifẹ̀ kò dé Oǹdó kò dọ́wọ̀ kò dé Àwórì kò dé. ayé tiwa mọ̀ bọ́n ṣe tó wọn ò ládé adé sọnù lójú ogun ọba parẹ́ sójú ogun ọmọ rẹ̀ parẹ́ sójú ogun àrọ́bà àtàn jẹ́ kó yé wa wípé Aláàfin Olúewu ń ní ìran Ọ̀rànmíyàn tó ṣẹ́kù ń bẹ̀. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwó. Laji Abbas yẹ̀yẹ́ ara ẹ̀ nípa ọ̀rọ̀ kan tó pa òun àti Ààrẹ Ọ̀nà Kakanfò papọ̀ bí ó ti sọ̀rọ̀ débi pé Awikoko fà á lọ́mẹ̀kan tó sì tẹ́fọ́ tó wá jáde lórí ètò rẹ̀ débi tó ti ń ṣàlàyé wípé Laji máa ń sọ̀rọ̀ tí ọ̀rọ̀ rẹ̀ sì máa ń takora wọn gẹ́gẹ́ bí òǹsọ̀tàn bí Laji ṣe máa ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ó ń jẹ́ òpìtàn lẹ̀ Ìbàdàn Awikoko sọ nínú ọ̀rọ̀ rẹ̀ tẹ́lẹ̀ wípé ó jẹ́ òpìtàn tó máa ń sọ bí tàn òun ṣe rí gan nípa bí a ṣe mọ̀ pé ilẹ̀ ọmọ Oòduà kan náà ni gbogbo wa ṣùgbọ́n nígbà tó yá òun náà ni Laji ṣe bẹ́ẹ̀ tó yíbìrì tó sọ pé ọmọ Ọ̀yọ́ lòun tó ń sọ ìtàn yìí tó tako Ilé Ifẹ̀ òun náà l'Awikoko ti wá jáde wípé púpọ̀ nínú àwọn ìtàn tó máa ń sọ òun náà ló máa ń sọ̀tàn ọ̀hún láti ṣègbè fún ilẹ̀ Ọ̀yọ́ nítorí pé ó ṣe bẹ́ẹ̀ darapọ̀ mọ́ Ọ̀yọ́ láti ṣiṣẹ́ fún ọba Ọ̀yọ́ ni pàápàá jùlọ ọba Òwádé láti tako Ọọ̀ni tilé Ifẹ̀ nínú ọ̀rọ̀ kan tó wá ń sọ òun náà ló ti sọ wípé oyè tá à ń pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò oyè ọ̀hún wà fún ilẹ̀ Yorùbá nìkan tàbá wá ń sọ nípa ilẹ̀ Yorùbá ó ní à ń sọ nípa Ọ̀yọ́ Aláàfin ni ó ní nípa bẹ́ẹ̀ ó ní Ìjẹ̀bú ò sí ńbẹ̀ ó ní Ẹ̀gbá ò sí ńbẹ̀ bẹ́ẹ̀ ló sọ wípé àwọn Èkìtì parapọ̀ wọn ò sí ńbẹ̀ ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní Oǹdó ò sí ńbẹ̀ ó sọ ìrọ̀rọ̀ yìí láti fi tako ẹni tí à ń pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò òun náà ni ṣùgbọ́n ó ti gbàgbé pé nínú ọ̀rọ̀ tó ń sọ sẹ́yìn òun sọ wípé Ààrẹ Ọ̀nà Kakanfò wà fún gbogbo ilẹ̀ Yorùbá ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin òun àti olóyè Gani Adams tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò òun náà ló ti wá ń sọ̀tàn tako Ààrẹ Ọ̀nà Kakanfò yìí olúwa jẹ́ kí Awikoko jáde gbayagbaya wípé ọ̀rẹ́ wa tó pera ẹ̀ ní ó ń sọ̀tàn lẹ̀ Ìbàdàn tó sì gbàgbé wípé kò sẹ́ni tó mọ ìtàn lẹ̀ Yorùbá bíi tòun òun náà ni Awikoko wá jáde wípé ìtàn tó ń sọ ó ń takora wọn nítorí èdè àìyedè tó wáyé láàrin òun àti Ààrẹ Ọ̀nà Kakanfò ìyẹn olóyè Gani Adams ló wà ní agbára tí Gani Adams ní kó kọjá ìlú Ọ̀yọ́ nìkan àti ìlú kéréje tí ń bẹ lábẹ́ ó ní kì í ṣe fún gbogbo ọmọ kóòtù òjìrè o Awikoko wá ti sọnù ọ̀rọ̀ rẹ̀ nípa bí ìránṣẹ́ yìí ìyẹn Laji Abbas bó ṣe máa ń tako ara rẹ̀ nínú àwọn ọ̀rọ̀ gbogbo tó bá sọ ẹ wo ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ tí Awikoko sọ bẹ́ẹ̀ bá sì gbọ́ ẹ rí i pé ọ̀rọ̀ tí Laji Abbas ti sọ ó ń takora wọn pọ̀ òun náà l'Awikoko fi tẹ̀ lọ́mọ ẹ̀pọ̀n fọ́ tọ̀ bó bá tẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá àbẹ̀jọ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ à ń bẹ̀ yín ni o ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ̀ ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá má gbàgbé láti ti aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ̀já ṣe àìtò ọ̀hún ẹ̀já máa bẹ́tò ọ̀hún bọ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jáde ni wọ́n bú mi sọ̀rọ̀ àlùfànṣá ìgbà wo ìkòkò bàbá sàsùn lo and behold ǹjẹ́ ẹ já mọ̀ wípé Ààrẹ òpùrọ̀ yìí ńlọ kọ́kọ́ fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ó yẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kì í sóye kan dáńdáń Ọ̀yọ́ àti ìlú bíi mẹ́rin ló joyè lé lórí pé Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ kò dógbómọ̀ṣọ́ kò débàdàn èmi Àkàndọ̀rọ̀ Awikoko sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ common sense lásán ló nílò àròjinlẹ̀ ìsọpọlọkalẹ̀ àrògún kéèyàn náà gbéyẹ̀wò síra wọn bóò ló ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ra wọn látọjọ́ tí mo ti mọ̀ wípé ilé ibi tán pé ilẹ̀ Yorùbá tí wọ́n ń pe Aláàfin lólórí wọn ojú tẹ́dẹ́ akínmọ̀rìn awẹ́ ìlọ́ra lọ. now òun làá mọ́ fàfàwé ìdíje làbá torí pé ìtìjú kìí ṣe kọ́mọ́ká nǹkan kan mọ́ni lára tàbí kọ́mọ́ká nǹkan kan mọ́ni lọ́wọ́ bóyá ká máa ṣẹ́gun sí ọwọ́ ẹ̀gúsí tí ò sí ń bẹ̀ bíi ká máa fọ́ ti mú ìtìjú ọ̀sán ní ṣe kọ́mọ́ká nǹkan kan mọ́ni lọ́wọ́ ọwọ́ lòun kò contradict ara wọn rí ẹ kọ́kọ́ wo fídíò kan bẹ̀rẹ̀ àbí fáǹfààní àwọn tí ò rí fídíò yẹn ẹ já tó jọ wo fídíò yẹn kí n tó wá sọ̀rọ̀ God bless you. ó lè kọ́ ọ̀gá níta rẹ̀ ó fi ìbínú sọ̀rọ̀ yẹn o. inú máa bí mi tó bá ti parọ́ Gani inú máa bí mi àbá pé mo fi ìbínú sọ̀rọ̀ Gani inú máa bí mi tó bá ti parọ́ Gani inú máa bí mi
Gani inú máa bí mi ò wá contradict ara mi rí lọ wo ìtàn kan náà mọ̀ ń sọ ní pé Ọ̀nà Kakanfò tó sì jẹ́ náà ó ní boundary lábẹ́ ẹkùn ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ mẹ́rin lọ jẹ́lé kò délé Ìjẹ̀bú kò délé Èkìtì kò délé Ifẹ̀ lọ jẹ́lé ọwọ́ Ẹ̀gbá lóòótọ́ wọlé Ẹ̀gbá kí Lisa bí ó tó dìde kó tó já àwọn Ẹ̀gbá gbà ọwọlé Ẹ̀gbá lóòótọ́ ó sì dé Ẹ̀gbá lò. sọ wá rí ní Ọ̀yọ́ ìṣèjọba Ọ̀yọ́ ìlà ń sọ ìṣèjọba Ọ̀yọ́ nìkan ní jẹ́ Kakanfò kò délé Ẹ̀gbá kò délé Ìjẹ̀bú. now nínú fídíò kékeré tẹ gbọ́ ohun tẹ wò yẹn ó ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò òun àti Gani Adams John brag mo mú fídíò yẹn bọ̀ complete òun àti Gani Adams John brag Gani Adams sọ pé ó ń sọ̀rọ̀ confidently ó ń sọ̀rọ̀ pẹ̀lú ìbínú inú máa ń bí òun ni mo ń padà bọ̀ lórí yẹn now inú ọ̀rọ̀ yín tí mo fẹ́ mú jáde ńbẹ̀ ó ní wípé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ó ti kọ́kọ́ sọ wípé kò délé Ìjẹ̀bú kò dé Ẹ̀gbá nínú ibì kan ńgbò tó yá o tún wá ní ó dé Ẹ̀gbá kí Lisa bí ó tó já Ẹ̀gbá gbà kúrò lọ́wọ́ Ọ̀yọ́ ó dẹ̀ lóò contradict ara rẹ̀ ó ti contradict ara rẹ̀ ẹni tó sọ wípé òun ò kì í contradict ara òun fortunately enough arákùnrin contradict ara rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀nà torí pé ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán ní bẹ̀lọ́ mi tẹ́mi àkàndá ọ̀rọ̀ ó fi síta tó jẹ́ ti Ààrẹ òpùrọ́ yìí ẹni tí mo máa fún ní ìyànjú pàtàkì lẹ́yìn ètò ìyànjú tí wọ́n fún òun náà ni wípé kó fìtàn sí sọ́lẹ̀ kó di aláwàdà àwàdà kẹ́ríkẹ́rí tàbí kó máa ṣe òṣèré orí ìtàgé tàbí kó máa pa àlọ́ tòró ni máa sọ pé ẹnìkan pa àlọ́ bí èèyàn kan bá sọ nǹkan tó yàtọ̀ sí tiẹ̀ aláàlọ́ ló ń tọ̀ ń pa ń tó ń bá sọ gangan lójúlówó arákùnrin yìí ó ti fi oríṣiríṣi ìtàn ó ti fi ṣègbè Ilé Ifẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọba àwọn jẹ lọ́yọ̀ọ́ ńlá Ààrẹ òpùrọ́ pìtàn ńlọ yí bìrí lọ́dà gbogbo nǹkan lọ sọ́yọ́ ní pé Aláàfin ló nílẹ̀ Aláàfin ló lọ́ba Aláàfin ló nígbà Aláàfin ló làwọ̀ Aláàfin ló ní kòkó bàbá sàsùn bẹ́ẹ̀ bá gbàgbé ó yẹ Ààrẹ Ọ̀nà Kakanfò èmi Àkàndá Ọ̀rọ̀ Awíkoko jẹ́ nìkan nínú èèyàn péréte tó sọ fún yín wípé mi ò ní ọ̀wọ̀ àti àpọ́nlé kankan fún Ààrẹ Ọ̀nà Kakanfò tàbí oyè kankan tán bá jẹ lọ́yọ̀ọ́ mọ́ torí pé òye yé mi pé Ọ̀yọ́ náà ni agbára oyè yẹn mọ́ now ó fi àtẹ̀jáde síta àtẹ̀jáde tó fi ilẹ̀ rí ó ní òun náà ti rí fọ́nrán yẹn báwọn yẹn ṣe ń gbé káàkiri tí wọ́n ń kún lóko ìpè ńgbà tábà fi parí gbogbo àwọn nǹkan tá a fẹ́ sọ nípa Ààrẹ òpùrọ́ yìí mo nígbàgbọ́ pé àwọn tí wọ́n pera wọn lọ́mọ Ọ̀yọ́ gan wọn tán bá rí wọn fẹ́ lè lẹ̀ kó pa torí pé òun gangan ló expose Ọ̀yọ́ òun gangan ló bà tọ̀yọ́ mọ́rin òun ló bà tọ̀yọ́ jẹ́ èmi Àkàndá Ọ̀rọ̀ Awíkoko pẹ́pẹ́pẹ́ ní nǹkan tẹ́mi sì ṣe because òun ṣe mí òun gbà mí lọ́rọ̀ tiẹ̀ Ọ̀yọ́ ti rí Àkàndá Ọ̀rọ̀ Awíkoko gẹ́gẹ́ bí ẹni pé ọ̀tá wa rèé o ṣùgbọ́n òun ọ̀rẹ́ wọn pé ṣùgbọ́n ta ni ó kàn fojú dọ̀rẹ́ lásán ni òun gangan fúnra lára ẹ̀ ló ti bà tọ̀yọ́ mọ́rin ó ti bà tọ̀yọ́ mọ́gi láti pilẹ̀ ẹjá sọ̀rọ̀ ẹjá ṣètò ẹgbọ́rọ̀ tó fi ìta lónìí ó ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò wà fún Ọ̀yọ́ bí mo ṣe sọ kò dé Ẹ̀gbá kẹta èwo lẹ̀gbá kínní èwo lẹ̀gbá kejì Ìjẹ̀bú Àwórì Ìjẹ̀ṣà Ifẹ̀ Ọ̀wọ̀ Àkókó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní oyè abẹ́ Aláàfin Ọ̀yọ́ tí ń ṣe ọba Yorùbá ni ó clear ẹ o inú fídíò tó ti clear ẹ fún ẹ o àwọn ìlú tí Aláàfin Ọ̀yọ́ darí ló wà fún àwọn ìlú tí Aláàfin Ọ̀yọ́ darí ló wà fún ọ̀nà méjì ní agbára Ọ̀yọ́ pín sí Ọ̀yọ́ ẹkùn mẹ́rin ẹkùn ọ̀tún ẹkùn òsì ẹkùn ìbọ̀lọ̀ àti ẹkùn epo èyí tún yàtọ̀ sí Ọ̀yọ́ empire tí gbogbo àgbáyé máa mọ̀ gbà pé ó wà Ọ̀yọ́ èyí tó wù kó jẹ́ ìbáàjẹ́ Ọ̀yọ́ àkọ́kọ́ ìbáàjẹ́ kejì o ìbáàjẹ́kùn wájú o ìbáàjẹ́kùn orí o ìbáàjẹ́kùn ojú òfurufú o nta sámọ̀ ni pé ó yí Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ nìkan lọ́mọ kò dé Ìbàdàn kò dé ìlú kankan agbára rẹ̀ ò sì tó nǹkan kan tẹ́ ẹ fi wá pé Yorùbá land ẹ kúkú joyè tẹ́ jẹ́ kẹ́ ẹ pé ní Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ land ìbánitúmọ̀ àti yìí ju gbogbo tẹ́ ẹ lẹ́ǹkó lọ ilé ẹjọ́ yìí ẹ tí rẹ̀ tí ó pè é lẹ́jọ́ ni o yóò tí rẹ̀ tí ó pè wọ́n lẹ́jọ́ ni o báyìí gbogbo ó sì panupọ̀ láti máa dórúkọ kan tẹ́nìkan wàá jẹ gàba wípé ẹ ó kọ yẹn tẹ́ ẹ bá ti lò ó èmi lọ jẹ mọ́ a sì ń padà bọ̀ mbẹ́ òun jọ́ jẹ̀ tẹ́ni. now ó wá ní àbí ṣé Aláàfin pè ní Ààrẹ Ọ̀nà bó ló ṣe kọ́ ṣé Aláàfin pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò Ìjẹ̀bú ó ní àbí ṣé Aláàfin pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò Ìjẹ̀bú àbí Ìjẹ̀ṣà rí of Yorùbá land ni wọ́n ń pè àbí àmọ́ àṣẹ ńlá ní ti Ọ̀yọ́ empire tó fi darí gbogbo wọn àwọn ìwòlò Ọ̀yọ́ empire darí níbi tó ń kógun jà bí kò sí wàhálà ẹ̀yin ni kí ẹ fi ara balẹ̀ gbọ́ àlàyé ìtàn fídíò yìí ti lé ní ọdún 4 dáadáa kì í ṣe ọdún 2 rárá Yorùbá Ọ̀yọ́ kó 60% nínú gbogbo àwọn ẹ̀yà tí a jọ ń jẹ́ Yorùbá lónìí láti odò ọ̀nà ní Ìbàdàn láyé àtijọ́ lọ dé àlà Ìjẹ̀ṣà ní ìlú Ẹdẹ lọ dé Ọ̀fà lọ dé Jẹ́bà tó fi dé Ọ̀yọ́ ilé wá lọ sí Òkè Ògùn lọ dé Ṣakí lọ dé Àjàṣẹ́ ní Kútọ́nù tó fi padà sí Ẹ̀gbádò wá já odò ọ̀nà padà ilé Ọ̀yọ́ Aláàfin tó ń jẹ́ Yorùbá Ọ̀yọ́ yẹn tí àlàyé yìí kò bá tún yé yín ẹ jẹ́ ká parí àjọ̀dún ọdún 15 tí a kò lọ́la December 28 ní kìnìkan hall Ìbàdàn a wá ṣàlàyé rẹ̀ fún bí ìdáhùn ọ̀bá tán lẹ́nu ìbéèrè kò lè dìjà ààrẹ orúkọ rẹ̀ Ààrẹ Òpùrọ́fù Ìbàdàn land ó fi nọ́mbà rẹ̀ náà síbẹ̀
now ẹ jẹ́ á wo full video kí n sáré ṣe analysis kékeré ká parí ètò ká má lo àmì fàágùn fún rárá. God bless you. kò fẹ́ gbọ́ tán. so wá rí ní ọ̀yọ́ ìṣèjọba ọ̀yọ́ ìlà ń sọ ìṣèjọba ọ̀yọ́ nìkan ní jẹ Kakanfò kò délẹ̀ Ẹ̀gbá kò délẹ̀ Ìjẹ̀bú kí mo wí kò délẹ̀ Ìjẹ̀ṣà kò dé Èkìtì kò dé Ifẹ̀ kò dé Oǹdó kò dọ́wọ̀ kò dé Àwórì kò délẹ̀ Ìgbómìnà kí mo wí kò dé gbogbo bẹ̀rùn. Ọ̀yọ́ Yorùbá là ń pè lọ́yọ́ ń jọun mo máa ń sọ táwọn yẹn fi ń dà nǹkan tá a bá ń pe gbogbo wa ní Yorùbá lónìí Ọ̀yọ́ nìkan ní ń dá jẹ́ Yorùbá ń jọun. àwọn ọmọ Aláàfin Ọ̀yọ́ ọdún 1919 ni wọ́n pe ìpàdé làwọn òyìnbó pe ìpàdé síbàdàn wípé kí gbogbo ọmọ kúótù òjìrè ká máa jó ọkọ̀ kan ṣoṣo Yorùbá torí pé ọkọ̀ yẹn ló gbajúmọ̀. tó bá lọ wo ìwé tí Rev. Samuel Johnson kọ the history of the Yorùbás ó jọ ìwà pé òun sọ̀rọ̀ nípa Yorùbá Ọ̀yọ́ ni àwọn tí ń jẹ Yorùbá nù. oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè abẹ́ Aláàfin Ọ̀yọ́ nìkan ni kí mo wí. oyè abẹ́ Aláàfin Ọ̀yọ́ nìkan ni Kakanfò. kì í ṣe pé bóyá nígbà tí wàá jẹ Kakanfò ó ti wá dòdò ó débì ní kò débẹ̀ kí ni mo wí. kò débì ní kò dòdò. padà mo nígbàgbọ́ pé ẹ gbọ́ nǹkan tí ọ̀rẹ́ mi ààrẹ òpùrọ́ sọ ó ní ìṣèjọba Ọ̀yọ́ nìkan ní jẹ Kakanfò kò délẹ̀ Ẹ̀gbá kò délẹ̀ Ìjẹ̀bú kò délẹ̀ Ìjẹ̀ṣà kò dé Èkìtì kò dé Ifẹ̀ kò dé Oǹdó kò dé Ọ̀wọ̀ kò dé Àwórì kò dé Gómìnà kò dé gbogbo bẹ̀rùn. gàbádáyà eléyìí ó ti vindicate mi pé kì í ṣe pé bóyá kàndé ọ̀rọ̀ Awikoko kórìíra ẹnìkankan bọ̀ ó tọ̀rọ̀ pọ́nbélé ni mò ń sọ. ìgbà tí mo jáde tí mo sọ̀rọ̀ yìí àwọn èèyàn kan fẹ́ sọ ọ́ bí ẹni pé mò ń bínú sáàrẹ Ọ̀nà Kakanfò àbí torí nǹkan tó ṣẹlẹ̀ bóyá sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ wípé agbára oyè Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ mọ̀ wípé àwa la fún ní level Ọ̀yọ́ mọ̀ wípé àwa la fún ní weight Ọ̀yọ́ mọ̀ wípé àwa la kàrámẹ̀ Ọ̀yọ́ mọ̀ wípé àwa la fún lágbára Ọ̀yọ́ mọ̀ wípé àwa la jẹ́ kó tóbi. wọ́n rò pé àwọn nìkan ni ní ìsìn tí wọ́n ti wá júwe ibi táwọn ti wá wọ́n tọ́ka ara wọn wọ́n sọ báwọn ṣe jẹ́ àwa yìn wọ́n nù àwa èjìká la gbé wọn sí o àwa yẹ̀ wọ́n lẹ̀ àwọn àforí gbálẹ̀ gbogbo ń tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ wọ́n ti wá mọ̀ báyìí gbogbo agbára wọn tó fúyẹ́ tí wọ́n rò kó wúwo táwa ń jẹ́ kó wúwo ayé tiwa mọ̀ bọ́n ṣe tó wọn ò ládé adé sọnù lójú ogun ọba parẹ́ sójú ogun ọmọ rẹ̀ parẹ́ sójú ogun àrọ́bà tán jẹ́ kó yé wa wípé Aláàfin Olúewu ń ní ìran ọ̀ràn míyàn tọ́sẹ́kù ńbẹ̀ èmi láti bá nǹkan ìbàrìbábọ̀ gù ni à ń padà bọ̀ ńbẹ̀ o bí wọ́n ṣe tán mọ́ bọ̀ gù torí wọ́n jẹ́ kó yé wa wípé ìkànnì àwọn ọmọ bá sọ̀run ni. now ó wá ní Yorùbá là ń pè lọ́yọ̀ọ́ ń gbà wọn ọ̀wá náà sọ bẹ́ẹ̀ ó ní tá a bá ń pe gbogbo wa ní Yorùbá lónìí Ọ̀yọ́ nìkan ní dájẹ́ Yorùbá nígbà wọn níjọ́hun onílọ́dún 1919 láwọn òyìnbó pe ìpàdé síbàdàn pé kí gbogbo ọmọ kóòtù òjíire kí wọ́n máa jẹ́ orúkọ kan ṣoṣo ni wọ́n fi mú Yorùbá torí pé orúkọ yẹn ló gbajúmọ̀ kí wá ló dé tí wọ́n náà fọ̀tẹ̀ sí tó wá ń sọ wípé sọ wípé before 1919 ńlọ̀yọ́ ti ń jẹ́ Yorùbá o pé lẹ́yìn 1919 tí gbogbo wa ti ń jẹ́ Yorùbá Ọ̀yọ́ ò ní control lórí gbogbo wa mọ́ wọ́n ń gbé ń palá ẹnu ni wọ́n bá ń pe fẹ̀ ní Yorùbá wọ́n ń palá ẹnu ni òótù kíní kankankan mo tún gbọ́n bí nǹkan tó sọ wípé kì í ṣe káàárọ̀ òjíire kú òótù òjíire bí ní jẹ́ my dear brother àìgbọ́ èdè Yorùbá ń yọ lẹ́nu ọ̀gbọ́ Yorùbá rárá ọmọ Yorùbá rárá torí pé òkè ń ṣe Yorùbá ìjìnlẹ̀ kò sí yàtọ̀ nínú káàárọ̀ òjíire bí àti kú òótù òjíire bí èdè ni ẹ kú òtútù ẹ jíire bí ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ o ṣe ẹ jíire ẹ jíire bí kí wá ní ìyàtọ̀ àgbọ̀ ọ̀gbọ́ tẹ́ èdè Yorùbá níjà ni mo ń dálẹ̀ tó bá tásìkò tá a kọ lédè Yorùbá kọ. now ọ̀wá ní ok ọdún 1919 làwọn òyìnbó pè wá padà papọ̀ nígbà táwọn òyìnbó pè wá papọ̀ kì í ṣe jọ́ọ́jẹ̀ tẹ́lẹ̀ àwọn tó kù sọ wípé ọ̀dà náà ò já máa jẹ́ Yorùbá lọ o Ẹ̀gbá yarí Ifẹ̀ yarí Ìjẹ̀ṣà yarí wọn làwọn òjò kọ yẹn. lẹ́yìn ìjírẹ̀bẹ̀ ìpàrọwà fún ìṣàlàyé fún nǹkankan ní kálukú wọn tó padà wá gbà pé káwọn ọjọ́ máa jẹ́ Yorùbá lọ Ìjẹ̀ṣà ń jẹ́ Ìjẹ̀ṣà tẹ́lẹ̀ Ọ̀yọ́ ń jọ́yọ́ Èkìtì ń jẹ́ Èkìtì Ilé Ifẹ̀ orúkọ wọn padà Àkókó ń jẹ́ Àkókó Oǹdó ò yàtọ̀ Àkúrẹ́ ń jẹ́ Àkúrẹ́ wọn lọ Ẹ̀gbá ń jẹ́ Ẹ̀gbá Ìjẹ̀bú ń jẹ́ Ìjẹ̀bú ká lè ní èdè kan ṣoṣo táàmù fi kọ̀wé táàmù fi kàwé ńlọ bí ẹja máa jẹ́ Yorùbá ẹ̀dẹ̀ wá kárámẹ́ ẹ̀ nísìn ẹ wá change ẹ̀ totally ẹ wá lọ́yọ̀ọ́ ni lónìí ẹlòmíràn sọ pé kẹ́mi ọmọ fèdè fẹ́ sọ̀rọ̀ kí n má fèdè Ọ̀yọ́ sọ̀rọ̀ mọ́ ojúlówó ọmọ ọ̀ràn míyàn lèmi àwa gangan là ń jọyọ̀ ẹ̀yin tẹ́ gbalẹ̀ lónìí òun kì í sọ̀yọ̀ ńlọ́jẹ́ kẹ́ ẹ mọ̀ wà bí ọmọ alẹ́ so ọ̀wá ní tọ́ ọ bá lọ wo ìwé tí Rev. Samuel Johnson kọ the history of the Yorubas
ó ń jẹ́ kó yé wa wípé òun sọ̀rọ̀ nípa Yorùbá Ọ̀yọ́ ni àwọn tí ń jẹ́ Yorùbá nù àwa náà ti jáde sọ wípé ńgbà tá a kàwé reference Ahmed Johnson adigun fi fẹ́fọ́ Ọ̀yọ́ that means Ọ̀yọ́ ló rí fàṣẹ àti Yorùbá àwa tó kò kí n ṣe Yorùbá wá ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè abẹ́ Aláàfin Ọ̀yọ́ nìkan ni ẹ sáà gbọ́ tó wí bẹ́ẹ̀ oyè abẹ́ Aláàfin Ọ̀yọ́ nìkan ni kò dé Ìbàdàn kò débì kankan kì í ṣe pé bóyá ńgbà ó ti wá jẹ Kakanfò ó ti dé Benin ó ti dé Oǹdó ó ti dé Jẹ̀bú ó ti dé Èkìtì ó ti dé Àkókó ó ti dọ́wọ̀ ó ti dé Fẹ̀ ó ti dẹ́gbà ó ti dé kinní kan pé kò rí bẹ́ẹ̀ o pé kò rí bẹ́ẹ̀ o ìyẹn ti túmọ̀ sí wípé agbára Aláàfin kò kọjá Ọ̀yọ́ gbogbo agbára Aláàfin dé Dahomey ó dé Tógò ńgbò ni wọ́n lọ Tógò tán lọ Dahomey ńgbò aláyé Ọ̀yọ́ àti Dahomey jà wọ́n jagun ó wà lákọọ́lẹ̀ pé wọ́n jagun kò túmọ̀ sí pé Dahomey náà ti lọ jagun kálukú wọn ń gbalẹ̀ káàkiri náà ṣe pàdé ìjà sẹ́sẹ̀ náà fi rìn lọ Dahomey láti Ọ̀yọ́ déhùn ǹdé Dahomey sọ ọmọ iye kìlómítà tó dé kéèyàn tó dégbò sọ ọmọ iye rìn tẹ́yìn oníkó tó dégbò kó tó máa lọ lé olómìnira Benin well. ó fi ìbínú sọ̀rọ̀ yẹn o. inú máa bí mi ni tó bá ti parọ́ Gani inú máa bí mi. àbá pé mo fi ìbínú sọ̀rọ̀ Gani inú máa bí mi tó bá ti parọ́ Gani inú máa bí mi. Gani inú máa bí mi. mi ò wá contradict ara mi rí lọ́wọ́ ìtàn kan náà mọ̀ ń sọ ní pé àníṣe olórí ẹ̀ṣọ́ ni ọ́ èso olórí ogun ilẹ̀ Yorùbá Gani olórí ẹ̀ṣọ́ ni ọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó sì jẹ́ náà ó ní boundary lábẹ́ ẹkùn ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ mẹ́rin lọ jẹ́lé kò délé Ìjẹ̀bú kò délé Èkìtì kò délé Ifẹ̀ ìlọ jẹ́lé ọwọ́ Ẹ̀gbá lóòótọ́ wọlé Ẹ̀gbá kí so Lisa bí ó tó dìde kó tó já àwọn Ẹ̀gbá gbà ọwọlé Ẹ̀gbá lóòótọ́ ó sì dé Ẹ̀gbádò ó sì dé ilẹ̀ Dahomey ọwọ́ Tógò ṣùgbọ́n ní àwọn típíkà àwọn ọba aládé mẹ́rìndínlógún ṣẹ̀ǹbáyé olójúbi tó dé Gani kò délé Èkìtì oyè tó jẹ tọ́ọ̀ bá mọ̀ kò délé Èkìtì ilẹ̀ Yorùbá náà tó sì jẹ́lé lórí kèé ṣe pé bóyá òye tó wá jẹun náà o tá a sọ pé wọ̀bìkan pé wọ́n lè fi yẹn jẹ́ ń bẹ̀ ní o kèé ṣe pé ìgbà tó wá jẹ́ ní bóyá ìyẹn jẹ́ l'Ógbómọ̀ṣọ́ yá máa pàṣẹ n'Íbàdàn ìbọn wọn èlé padà àbẹ́yẹn wá jẹ́ ń bàdàn yọ̀ọ́ máa pàṣẹ l'Ógbómọ̀ṣọ́ àti àwọn èsì padà ọjẹ́ sábẹ́ Aláàfin Ọ̀yọ́ pé olórí ẹ̀ṣọ́ kí sì ni àwọn ẹ̀ṣọ́ bodyguard ni ikú tí ó bá pa bàbá kó pa mí ṣe mọ láyé ẹ mọ àwọn bàbá tẹ̀mí mọ́lẹ̀ kí n kọjá ikú tí ó bá pa yín kó pa mí ó ti wà tipẹ́. ẹ sáà gbọ́ nǹkan tí ọ̀rẹ́ mi sọ àárẹ̀ òpùrọ́ tó pé rẹ̀ láàrin òpìtàn ẹ wo bó ṣe ń hálà pẹ̀lú fídíò Gani Adams olóyè Gani Adams Gani inú máa ń bí mi ní tó bá ti ń parọ́ irọ́ wo ni Gani Adams ti pa fún rí irọ́ wo ni Gani Adams ti pa lójú ẹ̀ rí mi ò wá contradict ara mi rí wọ́n lo fídíò kan mo ti lò lẹ́ẹ̀kan bóyá àwọn òsì tí ìlò ń lo fídíò kan níbi tó ti sọ̀rọ̀ nípa alábòsí ìyọ́lọ́mọ ń pèsè àyè tọ́wọ́ ti ba alábòsí ńlọ́lọ́run fi jẹ́ káwọn èèyàn kan tọ́jú àwọn fídíò yìí ọ̀pọ̀ o táwà tú o lórí Ààrẹ òpùrọ́ pìtàn yìí o tá a ti ní kó wá sẹ́mi ṣe now ó ní mi ò wà contradict ara mi rí àásọ bí tó ti wà contradict ara ẹ lọ́wọ́ ìtàn kan náà ni mo máa ń sọ àníṣe olórí ẹ̀ṣọ́ ni ọ́ o kì í so lórí ogun ó ló lórí ẹ̀ṣọ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé màá wọn tán pè lẹ́ṣọ́ àwọn bodyguards àwọn tí wọ́n tẹ̀lé yàn káàkiri kí wàá lóde tálàfin rán Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́ lọ kógun jábì kan kọ́ lọ kógun jà wérelé kọ́ lọ kógun jábì kan kọ́ lọ kógun jà àwọn èèyàn kan sí ẹ̀ṣọ́ bodyguard ni máa ń jagun ni yé kì í so lórí ogun and again oyè Ààrẹ Ọ̀nà Kakanfò nowadays ó ti di oyè ìdánilọ́lá kì í ṣe oyè òtán sígun fún yàn látòrí Akíntọ́lá ló ti bẹ̀rẹ̀ Akíntọ́lá ni o MKO Moshood Kásìmọ́ Ọláwálé Abíọ́lá ni o tàbí olóyè Gani Adams yìí oyè ìdálọ́lá ni ìmọ̀rírì iṣẹ́ tí kálukú wọn ti ṣe sẹ́yìn ni and lo and behold Gani Adams wọ̀ tiẹ̀ láti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò akínni tí lákin ẹgbẹ́ lójú ogun ní mọ́mẹ́ǹtì tiẹ̀ sáà láni ibà Gani Adams lo sáà tiẹ̀ tó bá fẹ́ kọjá àyè wá lo sáà míì ní ìsìn ló lè tẹ́ sáà ẹ̀ ni wọ́n compensate ẹ̀ lé lórí àwa iná lè mọ joyè kankan ní ìsìn bóyá ń gbà tá a bá ń dàgbà náà máa wá wo tá a ti ṣe sẹ́yìn wọn gbé ẹjẹ́ àfun lágbàsà ga ẹjẹ́ àfun lágbàsà níyì ẹjẹ́ àfi joyè so Ààrẹ Ọ̀nà Kakanfò olóyè Gani Adams kò kọjá yìí ẹ̀ bíi tí wù kọ́ mọ̀ àjọjagun June 12 ni o àjọjagun lẹ́yìn ìgbà tán pa MKO Abíọ́lá Oòduà la máa ṣe Oòduà la máa ṣe o a ò lè sọ̀jẹ̀ ká ṣẹ̀ra wa káwùsá lọ ní tiwọn
kí ibo lọ ní tiwọn o káwa Yorùbá ká ní tiwa. Láyé ìgbà tá à ń sọ OPC èmi wà nínú OPC Gani Adams ńgbà tán méjèèjì pín àtòun àti Fáṣẹ̀hùn tá à ń sọ pé olóyè kìnínní ló fẹ́ dalẹ̀ náà gba kìnínní kan mílíọ̀nù ìgbàdógójì rò wá ojú wọ̀ mọ̀ tó àmọ́ rí wa àmọ́ mọ́ o ṣùgbọ́n tí wọ́n sọ fún àgbà náà nígbà àwọn fẹ́ kó àṣìnà ní àtàwàsì mọ́ ń búra ní gbogbo àfi bá Gani Adams lọ gbogbo sin yẹn pátápátá ni mo mọ̀ ń pa ẹ̀ ìjà ọwọ́ tán pa àwọn OPC ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ o méjì nìyá rẹ̀ bí o òun lọkùnrin àbúrò rẹ̀ obìnrin èmi náà owó mọ́tò ni ọ̀jẹ̀ ń lọ àsọlọ̀ tó fẹ́ jẹ́ ẹni tó ní mọ́ tọ́mọ̀ kí mo ní nǹkan mú láyé ni ọ̀jẹ̀ ń rówó mọ́tò mo tẹ̀lé wọn dédi mọ́tò wọn ò gbé mi ń rówó mọ́tò. So now wọ́n ní Ààrẹ Ọ̀nà Kakanfò tó sì jẹ náà Ìbà Gani Adams ní báwí o ó ní báńdìrì lábẹ́ ẹkùn ilẹ̀ Ọ̀yọ́ 4 lọ jẹ́ sí ṣé mo wá parọ́ bí gbogbo ẹ̀yin èèyàn wípé Ọ̀yọ́ ò ju Ìlọra Akínmọ̀rìn Tèdè Ààwẹ̀ lọ. ṣùgbọ́n àwọn arákùnrin àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n jiyàn o míì ìwà náà ti sọ bẹ́ẹ̀ sẹ́yìn táwa ọmọ àwọn èèyàn ló wú jáde wọ́n wá fi sọ̀wọ́ sí wa fídíò sáni. now wá ní lábẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ 4 lọ jẹ́ sí Òdélẹ̀ Ìjẹ̀bú Òdélẹ̀ Èkìtì Òdélẹ̀ Ifẹ̀ Kọ̀wọ́lẹ̀ Ẹ̀gbá ó wọ ilẹ̀ Ẹ̀gbá kílísàbí ó tó dìde kó tó jáwọn Ẹ̀gbá gbà ó dé Ẹ̀gbádò Dahomey Togo. ṣùgbọ́n nínú àwọn ọba aládé 16 tọ́ládé ìṣẹ̀ǹbáyé ó níbi tó dé ó ti clear ó ti sòótọ́ ọ̀rọ̀ pé lábẹ́ Ọ̀yọ́ ẹkùn 4 ló wà ìwọ wá tún nínú àwọn aládé 16 ó níbi tó dé ńbẹ̀ ńbo ló tún dé ńbẹ̀ àwọn aládé 16 tó fẹ́ kó sábẹ́ Ọ̀yọ́ báyìí tọ̀rọ̀ yóò lè fò gànà kúrò níbi tí wọ́n wà kí wọ́n fò kọjá Ògbómọ̀ṣọ́ kí wọ́n sọ pé àwọn lọ jẹ gàba lórí Ìlọrin Ọ̀yọ́ lè fò kúrò níbi tí wọ́n wà kàn fò kọjá Ìbàdàn kan láwọn lọ jẹ gàba lórí Ìjẹ̀bú ní ìsìn lónìí táwáyé so wà ní ṣùgbọ́n ok kì í ṣe pé ọwọ́ àjòyè l'Ógbómọ̀ṣọ́ kó ọmọ wa bọ̀ nìbàdàn ìbọn ni wọ́n fi lé ọ padà fúnra lára ẹ lọ sọ ó ti túmọ̀ sí pé agbára oyè yẹn ó ti lẹ so Ọ̀kanlọ́mọ of Yorùbá land tán fi Ṣèyí Tinubu jẹ ọ̀lẹ́ gan Ọ̀kanlọ́mọ of Ọ̀yọ́ land ni wọ́n kàn fi Yorùbá land kàrámẹ̀ ni a recognize ẹ̀ tiwa a appreciate ẹ o ṣùgbọ́n kò ní wẹ̀tì lọ́dọ̀ wa bíi tayé àtijọ́ mọ́ truth òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé ni àbẹ́ èèyàn wá joyè ńbàdàn yọ lọ́mọ wá pàṣẹ l'Ógbómọ̀ṣọ́ àdá ni wọ́n fi sìn padà ìwọ náà lọ sọ fún rẹ o ó ti túmọ̀ sí pé oyè tí kálukú bá jẹ oyè ilé wọn ni ọ̀wá ni joyè Oòduà land níbẹ̀ ńlẹ̀ Ifẹ̀ rí jẹ́ kinní kan rí oyè kinní kan òfin Ilé Ifẹ̀ ni wọ́n máa ń jẹ Ọ̀yọ́ ni wọ́n ti ń jẹ of Yorùbá land ọ̀ wá sọ capacity Yorùbá land wọn òun sì mí ọ̀n gbà mí àṣẹ dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ní títún gbà ní ìwọ náà ló ń ṣe Ọ̀yọ́ ìwọ náà ló ń gbà wọn ìwọ náà ló ń yẹ wọn gbálẹ̀ now ọ̀wá ni ọjẹ́ sábẹ́ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí olórí ẹ̀ṣọ́ bodyguards ikú tí ọba àpá bàbá kọ́ pa ọ́ ní àwọn tí wọ́n ń pè bàbá àgbàlagbà tẹ́go mọ́lẹ̀ fẹsẹ̀ gúngo kẹsẹ̀ mọ́sẹ̀ jẹ àbí kígo mọ́sẹ̀ jẹ ni àwọn ọmọ ọ̀ráìsà ó ní olórí wọn ní Ìbà Gani Adams jẹ mo kí gbogbo ọmọ kóòtù òjébé gbogbo ọmọ káàrọ̀ òjìrè nílé lóko lódò àtìlẹ́yìn òde Àkàndá Ọ̀rọ̀ Awikoko ló kọ́ mi mo kí wa pé akú ọdún akú yèdún èmi wá sọ yọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ jẹ́ kí kọ́kọ́ dúpẹ́ olórí àdá tán ọpẹ́ olórí àdárèrè lọ́wọ́ ẹ̀yẹn níbi ẹni èèyàn bí èèyàn gbogbo ọmọ káàrọ̀ òjìrè bí tẹ́ ẹjọ́ olólùfẹ́ Àkàndá Ọ̀rọ̀ Awikoko ẹ̀yin tẹ́ ẹjọ́ olólùfẹ́ èdè Yorùbá tó yanrantí ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ àṣà Yorùbá tó dúró re ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ òótọ́ ọ̀rọ̀ àti òkodoro ọ̀rọ̀ gbogbo yín pátápátá ni mo kí ẹ kú àdúrótì láti inú oṣù kínní títí di oṣù kejìlá àánú Ọlọ́run Olódùmarè kò ní fẹ́ nìkan kan wá sílẹ̀ gbogbo wa náà ni à ń fẹ́ ẹ̀bùn ọdún tuntun ní kápá àti kálukú wa àwa náà ń gbìyànjú láti nawọ́ sí ọ̀tún nawọ́ sósì gbogbo iléeṣẹ́ tàbí ká sọ pé ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ náà ni wọ́n ń nawọ́ sí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ wọn láti ṣàjọyọ̀ ayẹyẹ ọdún kérésìmesì àtọdún tuntun ẹ wá rí lánìtàn kan kì í níwò ẹ̀sìn Yorùbá ni ọba lè wá bẹ́rẹ̀ tì tálíkà sì ní 6 lápò kò sẹ́ni tí ò nílò nǹkan kan bẹ́ẹ̀ bá gbàgbé níbi ọjọ́ méjì sẹ́yìn ni mo sọ̀rọ̀ kan bí eré bí àwàdà bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kì í kà nǹkan sí ọ̀pọ̀lọpọ̀ rí nírìí pé kí lọ́kàn mi ẹni àmọ̀rí ìbáàkú tá ń gbé sẹ́ràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ṣe àgbàgbé wípé gbà fún mórílẹ̀ ni gbà fún gbàdà lóko ọmọ oko tí ń sunkún búrẹ́dì yóò fèsù ránṣẹ́ lé lọ́nà kan tàbí kejì Àkàndá Ọ̀rọ̀ Awikoko yóò ti gbìyànjú láti mú nǹkan kan jáde tí ó ṣàǹfààní fún wa tàbí fún ìran tí ń bọ̀ lẹ́yìn wa yálà nínú èdè yálà nínú àṣà yálà nínú ìtàn yálà nínú àwọn nǹkan tí ń lọ káàkiri orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjíire àti lórílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáyé kò sàì ní sí kókó kan tí ó ṣèwúlò fáwọn ìran tí ń bọ̀ lẹ́yìn wa ẹ wá rí
gbogbo wa náà la ní tí a lè fi múra wa Yorùbá ní ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà wá kèrèǹgbè ohun àgbà bí ọmọdé kọ́ mọ́kọ̀ gbogbo wa la ní tí a lè fi múra wa kí ni tí mo nílò mo ní láti bí ọjọ́ bíi mélòó kan òun náà ni ẹ̀rọ amúnáwá tí mo ń lò ti kọsẹ́ ṣe mọ̀ wípé láwọn agbègbè kan iná kì í sí mo lè fọwọ́ ẹ̀gbáyà wípé àwa kiri iná wákàtí méjì lò lọ́dọ̀ tiwa ẹ̀rọ amúnáwá yìí òun náà là ń lò lemọ́ bó tiẹ̀ jẹ́ pé agbára rẹ̀ ò gbé gbogbo nǹkan tá ń lò à ń rún mọ́ra wọn à ń gbìyànjú torí ká má bàa wá àwáwí kankan lóòótọ́ ẹnì kankan kọ́ ló gbéṣẹ́ fún mi èèyàn kankan kọ́ ló yàn mí iṣẹ́ èèyàn kankan kọ́ ló rán mi ní nǹkan tí mò ń ṣe ìgbìyànjú tí ṣàtọ́kùn fún lóríire ni àti pàápàá inú àwùjọ tá a bá wà kí ni ìwọ máa ní nípa láti kó ń bẹ̀ ìgbìyànjú tèmi náà nu eléyìí wọn wá túmọ̀ sí pé n ò lè nílò nǹkan bẹ́ẹ̀ bá wò dáadáa ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré orí ìtàgé tí wọ́n ń kú lójijì tàbí tó jẹ́ wípé gba tí nǹkan bá wọ̀ wọ́n lára náà ni wọ́n tó làwọn èèyàn tó ń dìde sí wọn tẹ́pa òfin ní bóró mọ́ nípa dídé nǹkan mọ́ra ni tàbí kí wọ́n mọ fira wọn pé tí wọn ò jẹ́ èmi tèmi ò bá ní màmá sọ jáde pé n ò ní bá a ní àtọrọ ó dájú bá a ní àjàgbà lọ ẹ̀rọ amúnáwá yìí ni wọ́n á fẹ́ ra èyí tí ó lágbára jùlọ torí ó gbọ́dọ̀ láǹfààní àti gbé ẹ̀rọ amúlétutù méjì pẹ̀lú àwọn irinṣẹ́ ọlọ́kan òjọ̀kan pàápàá jùlọ iná wà nínú nǹkan tó ń gba iná dáadáa iná tá ń lò tó ń tàn mọ́lẹ̀ ó wà nínú nǹkan tó ń gba agbára ẹ̀rọ amúnáwá ilé tí mo wá rí iye tí wọ́n pè é náà lọ gara díẹ̀ wọ́n pè é ní mílíọ̀nù 3 àti ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ta náírà 3.6 million naira eléyìí ó máa jẹ́ soundproof tó yẹ jẹ́ pé ariwo rẹ̀ ò ní dín nǹkan tá à ń ṣe lọ́wọ́ ńgbà náà mo sọ pé káwọn èèyàn ó dìde ìrànlọ́wọ́ sí mi lóòótọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan gbìyànjú nínú 3.6 million naira mo ti rí 545,000 naira ọ̀nà mi sì jìn eléyìí ni mo fi wá láti wá sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Àkàndá ọ̀rọ̀ Awíkonko gbogbo ẹ̀yin olólùfẹ́ ìran káàrọ̀ òjíire èyí tọ́lọ́run bá ṣẹ́gi ọlà fún èyí tọ́lọ́run lè fàánú sí lójú láti ràn mí lọ́wọ́ wípé kẹ́ ẹ ṣùgbà mi láti jẹ́ kí owó èèyàn pé kí n lè láǹfààní àti fi ṣe nǹkan tí mo fẹ́ ṣe ẹ má jẹ́ àgbàgbé o èèyàn kì í sùn láàyè ọjọ́ abákú là á dèrè bá rẹ ní bálà ọlà kì í yábọ̀rọ̀ ńgbà tẹ́lòmíì bá tó kú ńlá tó mọ iye wọn kò dìgbà téèyàn bá kú ká tó mọ sáré káàkiri sẹ́mọ̀ pé ẹyin tó bá ti fọ́ kì í ṣe kó jọ mọ́ tẹ́ bá wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà lórí TikTok wọn á máa ranra wọn lọ́wọ́ àwọn tó ń bẹ lórí TikTok yẹn wọn á máa kúnra wọn lọ́wọ́ wọn á jọ máa ranra wọn lọ́wọ́ mo á wò pé bóyá torí pé mo wà controversial ń pé ọ̀pọ̀lọpọ̀ ibi táyé bá fì sí mi kì í fi síbẹ̀ torí mi ṣe gọ́ọ̀lù tẹ̀lé gọ́ọ̀lù mo máa mú kókó ọ̀rọ̀ tèmi jáde àti pàápàá tá a bá wò dáadáa owó tá à ń sọ nípa rẹ̀ yìí ojú táwọn èèyàn kọ̀ọ̀kan fi ń ṣe fàájì lọ o àwọn èèyàn kan ní lọ́wọ́ dáadáa tí wọ́n lè ṣe ṣùgbọ́n ó ṣeé ṣe kí wọ́n má gbọ́ nípa rẹ̀ tàbí kí wọ́n mọ́ láǹfààní àti bá mi pàdé tàbí kí wọ́n mọ́ lákàkún ẹ̀ tàbí kí wọ́n mọ́ fojú inú wo wípé ṣe bá Awíkonko ni ó lówó lọ́wọ́ irọ́ o ẹ má fojú bẹ́ẹ̀ wò mí o èmi ò sínú ẹ̀dá tí mo ń pákéjì rẹ̀ òun náà ni mo wá sọ fún yín pé mo sì nílò owó ọ̀hún o torí tá a bá ní ká wò dáadáa àwa náà ti solicit fáwọn èèyàn rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó nílò ìrànlọ́wọ́ ẹ ní kidney problem ẹ láìsàn kan tàbí kejì a ti jáde fún wọn pé káwọn èèyàn ó ṣùgbà wọn táwọn èèyàn dẹ̀ ti ṣùgbà wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ẹ̀ ti béèrè lórí ìtàkùn ayélujára pé àwọn fẹ́ ra mọ́tò fún yàn tó sì jẹ́ pé láàrin ọjọ́ bíi mélòó kan owó ọ̀hún pé ambos bọ́sẹ̀ lè ta fẹ́ fi ṣiṣẹ́ Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ kẹ́yìn náà lè bá ràn mí lọ́wọ́ 3.6 million naira ni mo nílò so 545,000 naira òun náà ni mo sì rí inú ẹ̀ lélẹ̀ tó túmọ̀ sí pé owó tí mo sì nílò sì ju 3 million lọ àánú Olódùmarè ò ní fi sílẹ̀ o ẹ̀bù ọdún téèyàn lè fún mi tó lè dùn mọ́ mi lójú nu n ò nílò àpò ráìsì n ò nílò ẹran n ò nílò kankan ju láti ra jẹnẹrétọ̀ mi tuntun tí yóò gbé nǹkan tí mo fẹ́ lò tí yóò ṣàfù mi dáadáa àwọn èèyàn kan náà sọ wípé ó yẹ kí n ní solar energy àbí solar inverter gbogbo nǹkan tá à ń sọ yìí náà 3 million plus náà ni gbogbo ẹ̀ náà ń gbẹnu lé tòbí tí wàá wò kórè bàbá tiẹ̀ wá ṣe solar á ní ìdí jẹnẹrétọ̀ torí tá a bá rántí àsìkò ẹ̀rùn ká mọ̀ rántí pé òjò ń bọ̀ àánú Olódùmarè ò ní fẹ́ nìkan kan sílẹ̀ o mi ò ní wáyé tì bẹ́ẹ̀ bá fẹ́ bá mi dá sí i account number yìí nìkan ẹ fi sí GT Bank account number 0515373753 0515373753 orúkọ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ The Values Heritage Ventures DE Values Heritage Ventures mi ò ní wáyé tì àní wàrà wa tì fún ẹ̀kúnrẹ́rẹ́ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ ohun a nítorí àwíjàre kí tó tán lẹ́nu gba àwítò nítọ̀ lákẹ́ni mọ́ni ò nítorí ẹ̀kọ́ kọjáwọ́ ẹni tí ó ṣe ó ṣe ẹni tí ò ní ṣe ò ní ṣe ẹni tí ó support ó support ẹni tí ò ní support ò ní support àwọn kan wà destiny helper ni wọ́n àwọn kan bẹ destiny killer ni wọ́n kò sí ní tó wù kẹ́ ẹ sọ kí wọ́n ní jù bẹ́ẹ̀ lọ they will never make a move gbogbo ẹ̀yin tẹ́ ẹni lọ́kàn láti jẹ́ olùrànlọ́wọ́ ògo láti jẹ́ olùrànlọ́wọ́ àyànmọ́ láti jẹ́ kí ìlérí ó wá sí ìmúṣẹ àbí kí nǹkan rọrùn fọmọlàkejì ẹ̀yin náà ò ní rí ìnira ẹ̀ ní fi ìnira gbáyé yín o
ẹ ní ṣàìsàn tí wọ́n máa dáwó fún yín, ẹ ní rí wàhálà tí wọ́n fi máa dáwó fún yín lágbára Ọlọ́run àní wáyé tì. tọ́ ó lẹ́tí gbọ́ látẹnu Awikoko yìí kò wá ní jù báyìí lọ táì labalabi tá a wà yìí ó náà la fi ń sọ fún wa wípé kò sẹ́ni tó mọ̀ tán kò wá ní jẹ́ pé torí pé à ń báyàn jà káwa lọ dorí ìtànkodò nígbà kan rí ni Laji Abbas sọ wípé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ó wà fún gbogbo ọmọ Yorùbá pátápátá tó fi kanra ọmọ Oòduà ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ sí bí ọ̀rọ̀ láàrin wọn ti Ààrẹ Ọ̀nà Kakanfò ìyẹn olóyè Gani Adams ló wá ń sọ fún pé gbogbo agbára tí Gani Adams ní ó ní kò kọjá ìlú Ọ̀yọ́ nìkan àtàwọn ìlú kéréje tó ń bẹ lábẹ́ òun náà Awikoko ti wá sọ fún wípé tó bá jẹ́ Ààrẹ òǹpìtàn tòótọ́ kò yẹ kó torí pé ìjà wá láàrin àwọn méjèèjì kó wá torí ẹ̀ kó dorí ìtànkodò tọ́ kò ní jù báyìí lọ táì labalabi tá a wà yìí a ó tún jọ pàdé láṣẹ Òdùmarè ní ìkànnì Yorùbá Parapọ̀ TV ẹ̀já ṣe àìtọ́ bá wá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn ń gbọ́ wa àbí ẹ ti jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ à ń bẹ̀ yín ni o ẹ jọ̀ọ́ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ̀ ẹ̀já bá yín dọ̀rẹ́ kẹ́yìn náà ó sì bá wa dọ̀rẹ́ ẹ̀ wá má gbàgbé láti àgbo pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ìsàn kan ọmọ Yorùbá òun náà lọ jẹ wá lógún a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rí ni o búburú kan ò ní ṣe yín kò ní ṣe wá ire o ire kàbìtì. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.